À ń gbọ́ awuyewuye nínú ọgbà ibi tẹ́ ẹ ti ń bá wọn pa ẹran pé dandan ni kẹ́ ẹ gbé complete ọrùn ẹran lọlé. Ní gbogbo alápatà pátápátá ìyẹn nílẹ̀ Yorùbá ni mi lè sọ àwọn èdè mi o, dandan ni ojú ọ̀bẹ fún ẹni bá lọ bá wọn pa ẹran nílé. Bọ̀ ẹni tó bá rí pé kò pè fún òun. Ẹ má bínú sà, kí ló ń jẹ́ ojú ọ̀bẹ yẹn? Mo fẹ́ káwọn èèyàn mọ ohun tó ń jẹ́ ojú ọ̀bẹ yẹn ni. Ọrùn ẹran sáìdì ibi tán ti ń dún màálù wọn gan, complete ọrùn ẹran ló ń jójú ọ̀bẹ. Complete ọrùn ẹran, but ṣé ẹ mọ̀ pé complete ọrùn ẹran tẹ́ ń sọ yẹn ó ṣe odidi pati ṣá? A mọ̀ pé ó ṣe odidi pati. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ní lórúkọ tèmi ń jẹ́. Arákùnrin kan ń bẹ ń bí pẹ̀lú mi, alápatà ni. Ó lọ bá àwọn èèyàn pa ẹran ládùúgbò ibi tá a wà yìí, ṣàdédé ńlá ń gbọ́ ariwo nú ọgbà. Dandan ni ká gbà á, àfi ká mú un. Nígbà tí ẹ mọ̀ pé ẹni fún wa kí lẹ pè wá ká wá bá yín pa á sí, kí ló dé tẹ́ ẹ lè pa á fún ara yín, kí ná fẹ́ gbà kí ná fẹ́ mú. Complete ọrùn ẹran lẹni yìí ń bá àwọn ẹlẹ́ran jà sí pé àfi kó wọn gbàṣẹ ni wọ́n á sọ fáwọn ẹni ẹgbẹ́ ṣé ẹ mọ̀ pé ojú ọ̀bẹ ni láti ayébáyé ló ti wà. Ayébáyé wo kí ló ń jójú ọ̀bẹ? Ẹ jẹ́ á gbọ́dọ̀ díẹ̀ ráńpẹ́ lẹ́nu ọ̀gbẹ́ni alápatà yìí. Ẹ̀gbọ́n ẹ káàsán sà. Ẹ káàsán. Alápatà níyàn àbí? Bẹ́ẹ̀ni. À ń gbọ́ awuyewuye nínú ọgbà ibi tẹ́ ẹ ti ń bá wọn pa ẹran pé dandan ni kẹ́ ẹ gbé complete ọrùn ẹran lọlé. Ẹ lójú ọ̀bẹ ni, kí ló ń jójú ọ̀bẹ? Kí ló ń ṣẹlẹ̀ gangan pẹ̀lú ẹ̀yin àtàwọn tẹ́ ẹ lọ bá pa ẹran? Ṣé rí nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀-o-jíire, ní gbogbo alápatà pátápátá ìyẹn nílẹ̀ Yorùbá ni mi lè sọ àwọn èdè mi o, dandan ni ojú ọ̀bẹ fún ẹni bá lọ bá wọn pa ẹran nílé. Bọ̀ ẹni tó bá rí pé kò pè fún òun. Ẹ má bínú sà, kí ló ń jẹ́ ojú ọ̀bẹ yẹn? Mo fẹ́ káwọn èèyàn mọ ohun tó ń jẹ́ ojú ọ̀bẹ yẹn ni. Ọrùn ẹran sáìdì ibi tán ti ń dún màálù wọn gan, complete ọrùn ẹran ló ń jójú ọ̀bẹ. Complete ọrùn ẹran, but ṣé ẹ mọ̀ pé complete ọrùn ẹran tẹ́ ń sọ yẹn ó ṣe odidi pati ṣá? A mọ̀ pé ó ṣe odidi pati. Ẹni tó bá lè wá rí pé kò pè òun fún gbogbo ilé pé ká má mú ẹni tì ara nú ẹ̀, ó nẹ́tọ̀ láti san owó ẹ̀ fún wa. Òfin wo ló fi múlẹ̀ gangan pé tẹ́ ẹ bá lọ bá àyàn pa ẹran complete ọrùn ẹran lẹ gbọ́dọ̀ gbé? Kò ń ṣe pé bóyá òfin yẹn wà ní abẹ́ ìjọba. Òfin àtọwọ́dá ni. Ifù gan kẹ́ tún béèrè lọ́wọ́ àwọn tó tún jálápatà mi tó tún jọ́gà sí wa, wọ́n tún máa estimate ju bí mi ṣe tún ń ṣàlàyé yìí lọ. Èmi ìta bá dẹ̀ lọ pẹ̀rán bùnmi tán bá fún wa, tán bá ní kí wọ́n máa ṣe kí ni wọ́n máa fowó kún owó iṣẹ́ wa. Nígbà tẹ́ fẹ́ lọ bá ẹlẹ́ran pa ẹran láti ilẹ̀, ṣe kò sanwó workmanship pé fẹ́ bóun pa ẹran, kò san fún yín? Ó sanwó, bọ́ dandan ni pé ojú ọ̀bẹ yẹn ẹlẹ́ran máa ń gbà. Ṣé ẹ̀yin ò lè fi ojú ọ̀bẹ yẹn lẹ̀ ní àbí ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tẹ́ ń sọ ṣá? Nǹkan tẹ́ ń sọ mo ṣe kí ni mo understand nǹkan tí ẹ̀ ń sọ. Ó ti sanwó iṣẹ́ fún wa, bọ̀ pé nǹkan tó ń kọ́ àṣekí ni a pa ẹran tán, ojú ọ̀bẹ yẹn a máa ṣe kí ni a máa claim ẹ̀ ojú ọ̀bẹ yẹn a lè pín sí méjì tí ibẹ̀ yẹn bá ṣe lọ ni. Ṣé mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí, ṣé mọ̀ pé kò ń ṣe nǹkan tó make sense, ṣé mọ̀ pé kò ń ṣe nǹkan tó wà ọ̀rá ìṣá? Nǹkan ń ṣe ní kí àtèmi nìkan ní gbogbo àwọn ẹlẹ́ran bó dẹ̀ ṣe wà ní òfin tó ti wà náà táwa náà bá ń bi iṣẹ́ lànà tẹ́lẹ̀. Tó bá sọ pé ká má mu, kò sí ni wọ́n máa fowó kún owó iṣẹ́ wa ni. Kò sí ni wọ́n máa fi. Dandan ni kán fowó kówó. Àbá ti pé dandan, but everybody gan mọ̀ pé gbogbo èèyàn ló máa ń mú. Ó dà nínú everybody tẹ́ sọ yẹn, èmi ò mọ̀ pé èèyàn máa ń mu. A jẹ́ pé bọ́yá ẹ̀ tí ì pẹran rí ni o. Èmi ò ṣe patí rí. Mi ò mọ̀ bọ̀. Ṣé òkété lẹ rò pé mo fi ṣe wedding? Bọ̀ nọ́mà náà àwọn tó bá yín pẹran máa mójú ọ̀bẹ. Kò sẹ́nibọ̀dì tó mójú ọ̀bẹ lọ́dọ̀ tèmi. Tàbí máa fún wọn lówó ni. Mi ò fún wọn lówó kankan sí. Kò sí ní kán máa mu. Ẹ jẹ́ kí n béèrè kan lọ́wọ́ yín, ṣé bí alápatà ní yín sà? Alápatà ní. Ẹ dẹ̀ ń pa ẹran tà lódò. Fine, tẹ́ ẹ bá wá pa ẹran tiyín tó jẹ́ personal ẹran yín tẹ́ ẹ fi ń ṣe business, ṣé ẹ máa yọ ojú ọ̀bẹ ń bẹ̀ ẹ gbé lọ ilé ẹ dín ẹ há fáwọn ará àdúgbò àbẹ máa jẹ fúnra yín? Àá lè jẹ fúnra wa torí kò possible kí n fọwọ́ ara mi kí n fi ṣe kí ni kí n fi ṣe ara mi. Ẹ lè yọ pé kẹkọọ yọ pé nígbà tó jẹ́ ojú ọ̀bẹ kẹ ẹ yọ kẹ ẹ gbé fẹ́ lómi kí ẹ máa gbọ́rùn ẹran lọ. Kí n pẹran tán lódò kí n wá gé ọrùn ẹ̀ kí n mú fáwọn èèyàn pé kán máa lọ pé kí n gbọ́rùn ẹ̀ fáwọn èèyàn pé kán lọ jẹ kán lọ ṣùgbà. Nígbà tí mo ní pé bóyá mo káwó lókè mi náà ọ́fíìsì tí mo wá fẹ́ràn lódò nìyà. Mi ò kì í ṣarungún débi pé màá ní mo gbé ọrùn ẹran mo gbé fáwọn èèyàn. Ẹ sà, nígbà tẹ́yìn ò kì í ṣarungún, ẹni tẹ́ ẹ lọ bá pa ẹran lé ìyẹn larungún. Òun ò kì í ṣe alápatà bọ̀ níṣẹ́ tiwa tá a bá lọ báyàn ṣiṣẹ́ ń lé ni a nẹ́tọ̀ sí àti mú ojú ọ̀bẹ. Ẹ dúró ẹ dẹ̀ ń pariwo ojú ọ̀bẹ, ṣé ẹ fẹ́ bà tẹni ẹlẹ́ni jẹ́ ni? Eléyìí sọ pé wọ́n fẹ́ bà tọrọ ẹni ẹlẹ́ni jẹ́. Anybody ẹni tẹ́ bá túmọ̀ ní alápatà ẹ tún dọ́gbọ́n fi ọ̀rọ̀ yìí wà lẹ́nu òun gan máa tó ẹ̀sìn fún. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa, ó lè níyàn o, pìtì ẹni tó rẹran o. Ó ń du pé kẹran lè tò àwọn èèyàn tó ń fẹ́ fi ṣe patí ẹ̀ ń pariwo kẹ́ ẹ gbé complete ọrùn ẹran gan ẹ̀ ṣe fẹ́ lọ dá patí lẹ̀ ládùúgbò yín ni. Ibù gan tá a bá ń pa pẹran gan tí ò bá notice èyí tá a bá tún máa gbé máa jọ ọrùn ẹran lọ. Wèrè lẹ́gbọ́n yìí.